Sheikh wa tí wọ́n ṣe wá sí náà fún wa ma alayna siwa natadarra ila rahman an yutawwila umrakum khidmatan lidin al-islam. Àmín. káàrin àtọ́lọ́ mádàrú láíláí. Àmín ya Allah. Olúwa ló pe àlùbáríkà ní ti àti ti gbogbo wa náà. Ọlọ́run ò abẹ nínú àánú ẹ̀ má kàwọ́ àlùbáríkà náà kó lára wa. Àmín. La sihata tadum Sheikh. La sihata tadumu. bí n tẹ sọ lẹ́ẹ̀kan bàbá kan ló wọ mọ́tò láti láwánsìn tí ni mẹ́ ń ṣe amú odójú ẹlẹ́gba owó ọ̀bàdàn ó délé Ifẹ̀ àlàáfíà kò sálàáfíà nígbà tí Buhari kú president táwọn kan bọ́ sórí social media tí wọ́n ń bú Buhari tí wọ́n ń ṣépè fún àlàáfíà èèyàn bá yẹ ara rẹ̀ ó bá wọ 82 years wàláhì orí ànúgbà ni o ẹlòmíì ò ní pé 60 years yóò fi jáde láyé anabuwa Muhammad Sallallahu alayhi wa sallam. anabi ni amaru matima bayna 60 wa 70 láàrin 60 sí 70 náà ni èèyàn wá bá yẹ wọ 80 ó ra ànúgbà ni o kò sálàáfíà tí máa bẹ lọ gbére o ọlọmọ gbà láàfíà lára wa báyìí o Walal muhlika yadumu. kò dẹ̀ sọ́lá kan tí máa bẹ lọ gbére ọlá kò lọ́wọ́ Buhari ó bọ́ sọ́wọ́ Tinubu kí Tinubu má kú ní 2031 àbí 2030 kó tó lóun fẹ́ lọ ẹlẹ́ẹ̀kẹta sí yóò padà kú mbẹ náà ni. Wala zulima yadumu. kò sábòsí kan tí yẹn lè ṣe fẹ́ nìkan tí yóò máa bẹ lọ gbére bó o gbẹ̀san rẹ̀ láyé ọmọ rẹ̀ ó gbẹ̀san ẹ̀. Walal mansiba yadumu. mò ń sọ fún gọ́fìnà Kwara lánàá kọ́ ni kò sí ipò kan láyé tí máa bẹ lọ gbére báwọn tànú ò bá kú mbẹ ìwọ náà ò ní débẹ̀ lẹ́nìí. Wala dunya bi akmaliha tadumu. bàbá wa nù rí dọ́ ayé dùn ayé da Sheikh wa Sadala tí wọ́n ṣe wá sí fún wa gbà mí wọ́n lọ sí Amẹ́ríkà wọ́n lọ London Sheikh Anuridọ́ Amẹ́ríkà London àwa náà báwo tiẹ̀ tí ì lọ a máa lọ Ghana à ń lọ. Wala dunya bi akmaliha tadumu. báyé ṣe wá dùn tó akramakumullah níjọ́ tí mo kọ́ dé London láyé mo wá wúra mi báyìí pé Anuridọ́ mo wá wúra mi pé London èmi wallahi London èmi London láti bí 20 years back mo wá ń wúra pé èmi ní London àánú dẹ̀ dé lu ìṣá bẹ́ẹ̀ náà lamẹ́ríkà náà báyìí ṣe wá dùn tó báyìí ṣe dáa tó bí ogbẹ́ tá a mọ̀ tọrọ jẹ́ ń lọ London jẹ́ ń lọ Amẹ́ríkà ó ti sún ìyá nísìn. Fas'alullaha al-afiyata wa Wallahi. husna al-khatima. àtúbọ̀tán rí ni kéèyàn tọrọ Sheikh Adam wọn láti bọ̀tán rí Sheikh Kamal wọn láti bọ̀tán rí gbogbo ẹni tó wà níbi Ọlọ́run dákun fáwọn náà láti bọ̀tán rí. Bàbá yín láti bọ̀tán rí la fi pé síbí. al-afiyata wa husna al-khatima. gbogbo ẹ̀dá tí ń bẹ láyé àtúbọ̀tán ni kéèyàn tọrọ o ti ráàárọ̀ o rọ̀sán bó o lálẹ́ o ṣe rí Olúwa ẹlòmíín bẹ yóò gba bára gbẹ̀yìn ayé ẹni kò sì tí ì mọ̀ báyìí abẹ Ọlọ́run ọba gbogbo ẹni tó wà ń bí Ọlọ́run o mọ̀jà gba bẹ́rẹ̀ gbẹ̀yìn ayé wa. Fas'alullaha Alhaji Kuka, ẹ al-afiyata máa wa bọ̀. husna al-khatima. ẹ̀yin ni ẹ máa bọ̀ Ọlọ́run já láti bọ̀ tán rí. Fas'alullaha al-afiyata wa husna al-khatima. akramakumullah bàbá wa ṣe Anuridọ́ kò sí champion forever fa current champion ló wà a sì rí ọ à ń pè ọlọ́rọ̀ ayé jẹ́ máa rí ìyàn máa ń pẹ́ lómìn ẹlòmíín lówó jù yín lọ dáadáa ó lọ́lá jù yín lọ àmọ́ kò rí nǹkan rí kó hàn ta tẹ́ǹtì ayọ̀ síwájú ilé rẹ̀ rí ó sì lówó ó sì lọ́lá a tún wá máa wò àwọn èèyàn tí ó máa wò ká njòlá yóò bẹ́ mi náà ṣe njòlá yóò bẹ́ mi náà ṣe tá yóò pè síwájú ta tèmi náà ẹnìkan kan ló ràn yàn lọ́mọ́ká èèyàn 45 náà lọ́mọ́ká njọ́ tó ń fẹ́ lọ tí yóò lọ́mọ́ká báyìí njọ́ ẹ̀ ló ní stroke. Wallahi executive chairman local government lẹ́kọ̀ọ́ yìí náà ni èèyàn 45 ló ràn lọ́mọ́ká ọdún tó ń náà wà ń plan pé tíkẹ́ mi náà tiẹ̀ lọ́mọ́ká lọ́dún yìí ó dẹ̀ ní stroke lọ́dún yẹn ó dẹ̀ gbàbẹ̀ kú. Allahu jalla shanuhu. báyìí ṣe rí nu ajiwa kóka